kẹ́kọ̀ọ́ àwọn òbí yín sanwó gegege lórí ẹ̀kọ́ tẹ́ ń kọ́ gbogbo kọ̀ọ̀rọ̀ òbí lọ́rùn rárá àmọ́ wọ́n fẹ́ káwọn ọmọ tàwọn náà kàn jẹ́ èèyàn iná ni wọ́n ṣe ń tiraka láti ṣe bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n wá ya arúgún ọmọ aláìláàánú ọmọ sáwọn òbí rẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tóbi rẹ̀ ń ṣe ìyá rẹ̀ bàbá rẹ̀ àwọn ń forí ṣe wọ́n ń fọrùn ṣe wọ́n ń ṣe wàhálà torí kí wọ́n lè bá àrówó rán ọ lọ sílé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ yanjú wọ́n wá ń lo àǹfààní yìí láti ṣe Allah ìwòkúwò ìrìnkúrìn ìṣekúṣe ìgbọ́kúgbọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ báwo ló ṣe fẹ́ nímà báwo ló ṣe fẹ́ nímà ilé ẹ̀kọ́ wọn rán ọ lọ darapọ̀ máwọn ẹlẹ́gbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ olókùnkùn àtẹgbẹ́ ìmọ́lẹ̀ ọ gbọ́dọ̀ wọ kankan ẹ̀kọ́ lọ́lọ́kọ́ ambọ̀sibọ́sí ẹgbẹ́ òkùn kí ló fẹ́ fi ṣe àwọn ilé wọn máa dà lúrú wọn máa bà gbogbo nǹkan jẹ́ wọn máa dúnkùkù lájà mẹ́ni tí ò tí ì wọ ẹgbẹ́ wọn ọmọ ẹgbẹ́ tí ń ronú pé wọ́n fẹ́ gbẹ́lẹ̀ ọmọ ilé ìwé ló pera rẹ̀ o ọmọ ilé ẹ̀kọ́ ló pera rẹ̀ o àwọn ní ọwọ́ àyàdá wọ́n yọ̀gbọ́n wọ́n máa lé wọn ká ó fi kíni ilẹ̀ bàbá ti wọ ilé ìyá ìtúnjáde má tẹ̀ǹtì bàbá rẹ̀ rán ọkọ lọ sí ilé ìwé nù tẹ̀ǹtì ìyá rẹ̀ rán ọkọ lọ sí ilé ẹ̀kọ́ nù ńbọ nípáyà Allah wà sáwọn arú àwọn ọmọ bẹ́ẹ̀ ìwọ ọba nípáyà Allah ọlọ́wọ́ ẹgbẹ́ òkùnkùn alátẹgbẹ́ ìmọ̀lẹ̀ gan mọ́wọ̀ kankan ẹ̀kọ́ wọn ní kọ́ lọ́kọ́ tánilẹ́gbẹ́ òfò gbogbo wọn wá di karanjẹ́gbọ́n mọ́ léèwé lọ́wọ́ agbára léèwé ò ní ká wọn iléèwé náà tún máa pe ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn agbófinró ẹ̀ràn wá lọ ẹgbà wá o àwọn ọmọ yìí ti gbàgbára wa lọ láwọn ọmọ tí wọ́n ń fún níwèé pa àgbà yín pẹ́ kẹ́kọ̀ọ́ ń bí tínú àwọn òbí wọn ń dùn táwọn ọmọ pẹgbẹkẹgbẹ ńlọmọ lọ́wọ́ ńgbọ bá délé ìwé lọ́hùn ìpáyà Allahu dà fún ọmọ tó ń rí òhò nínú sùkúlù ìwọ obìnrin ọwọ́ ń wọ pátá ọwọ́ lẹ́gìsì lé lórí nkí wọn lọ wá kọ́ wọn ní apply sciences àbí wọn lọ fẹ́ kún apply rẹ̀ lára ẹ wala hawla wala quwwata illa billah sọ́dá bẹ́ẹ̀ tó sì rántí ọmọ ẹni tó ṣe ìpáyà Allahu dà akramakumullah ìwọ ọmọkùnrin náà tó wọlé ìwé tó wá di pé ṣòkòtò ọmọ ń dì má ọwọ́ agẹ́zẹ́ ti ṣòkòtò sí bàràbàrà àdí gbogbo pátá rẹ̀ làwọn èèyàn máa wá wò àwọn máa sọ pé ẹ ti búùtù yìí ti sílẹ̀ wala hawla wala quwwata illa billah ìwọ ọmọ tá a bí ṣé wọ́n lọ yẹ kó ọmọ ṣèṣe ọmọ tábàwọn ọ̀yà wa lẹ́nu gbogbo orú àwọn ọmọ àwọn olódo ni wọ́n o F9 tààràtà ńlọ́pọ̀lọpọ̀ wọn máa gbà léèwé ọ̀nà dà tó fi sọpọ̀ fẹ́ máa wè ó nípayà Allah ìwé irọ́ wo ni dérò fẹ́ mà ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ olùkọ́gbọ́n olódo ni wọ́n torí àwọn kan nípayà Allah ọkàn ti rọ́nà páàkì ara rẹ̀ wọlé ẹ̀kọ́ ọ̀hún látàrí pé ẹni ọmọ lọ́jà kìí ṣe ń tọ́ ọmọ ni wọ́n fi gbé wọlé olórí ibú gbogbo pátá àwọn ọmọ ní ọmọ yẹ̀wò ìwọ́ta ní kọ́kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kí ló wò débi pátá bàbá ọ̀daràn omi ṣe zina débi pé ó sì rọ lápá rọ lẹ́sẹ̀ níbi tí olú ẹlẹ́dàá wa tọ́ra wọn mú dé ọ̀rọ̀ lápá rọ lẹ́sẹ̀ ẹnu tún wọ́sẹ̀gbẹ́ kan síbẹ̀síbẹ̀ ó ní bóun ò lè ṣe zina má wọ́n máa wò wọ́n la hawla wala quwwata illa billah ìbẹ̀rù Allahu dà ó lè iṣẹ́ tó máa ṣe pírójẹ́tì ọmọ ni wọ́n lọ gbé fún wọn wọ́n fẹ́ fi gba promotion ó lè ìpáyà Allahu dà sẹ́kọ̀ọ́ náà nù àbó lè ìwọ ni wọ́n sì máa pè ní prof ó lè wọn ò péjá ṣébí sí ọmọ ọlọ́mọ ló gbé fún wọn
ẹ páyà Allah ẹ rántí gbégbé ndẹ̀lùkìyàmà ń bẹ ẹ rántí ọjọ́ tí gbogbo owó dúró tá a rojọ́ níwájú ọba arínúròde tí nǹkan kan pamọ́ sí nínú àǹfààní tí ń bẹ fún bẹ̀rù Allah.